ọrú opportunity tí Arẹ́gbẹ́ṣọlá ní lọ́dọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu ọ̀pọ̀lọpọ̀ èèyàn onírú ẹ̀ ọlọ́run bá tó ní wá gan ó ní ta tó ń bá sọ̀rọ̀ fún wa tí a bá dúpẹ́ ó lóun ó ṣèkà fún wa ìlú wa náà sì ti ń pa wá àwọ̀ ìwádọ̀ ìwà pààyàn ìwádìí òní gẹ̀gẹ̀ sí tó ń gbìjà àwọn kírímìnà tí ń pààyàn ni ló fi ní kan lọ parú mi. ọ̀tẹ̀ sí ìlú Ghana lẹ́kí dídùá jẹ́rẹ́rẹ́ rẹ̀ ọlọ́run tó bá wà lọ ọlọ́run nípa ilẹ̀ ọba tó gbé síbẹ̀ pẹ̀lú gbogbo mẹ́ta gbogbo kẹrin láì nítorí pé kí bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n lè láṣeyọrí ọlọ́run kò ní jẹ́ kí ló tẹ̀yìn náà ẹ̀yìn bí èrè lọ́dẹ̀ máa jásí ó ti ti jásí bí èrè gbogbo ilé ìta ń ṣe àkànná ń ṣe pé kákẹ́ palẹ̀ mọ́ mi fún mi lẹ́rù pé kì í ṣe Ghana bí nìkan ni ẹ̀fí program mi lẹ́fi lọ́lẹ̀ sí gbogbo West Africa náà ni because mo ń rọ́wọ́ ní gbogbo àwọn ọdún mi náà ti kàwé ní sórí yìí nípa program yìí ọlọ́run tó gbójú ti nígbà tí ó bá tó àsìkò tẹ́yìn náà bá fẹ́ ní nǹkan rere ṣe àwọn ayábúròtì ọlọ́run àsìkò tì mo kí president wa àti five chairman àti everybody ti ẹgbẹ́ APC nílùú Ghana ọlọ́run ní bẹ́ẹ̀ jẹ́ ọlọ́run ní gbójú ti ẹni kọ̀ọ̀kan wa nílẹ̀ dúpẹ́ fọlọ́run bí mo tiẹ̀ rí orí ọ̀fẹ́ gbà láti ọ̀dọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu mo rí gbà ìlú bá bẹ̀rẹ̀ lé mi láti wá kí bí kò jẹ́ bẹ́ẹ̀ àmọ́ wà lójú kan tí wọ́n rán kí ọ̀sẹ̀ náà ni wípé tí àwọn bàbá ní ẹ tó bá dúpẹ́ orí àná ó fẹ́ gbà mí èdè mo dúpẹ́ ọlọ́jẹ́ mi bàbá Bọ́lá Ahmed Tinubu ọlọ́mọ pa wọn rẹ̀ òwe èèyàn níwà kọ́kọ́ lọ́ta gbogbo àwọn ọ̀tá wọn ọlọ́mọ pa wọn rẹ̀ kálukú kan àwọn bàbá mi ò ní akẹ́ńbọ̀ yá jà ní oníṣẹ́ rẹ̀ àdédé àti bá àwọn ìfẹ́mọ̀ ara wa bàbá òsè ẹlẹ́ẹ̀kejì ìyẹn dájú lọ́dọ̀ ọlọ́run tó ní wá bàbá òsè ẹlẹ́ẹ̀kejì ọdún mẹ́jọ ti wà náà ò pé nání ọmọ asẹ́gìtà náà ní ìdílé òkì so ọmọ Yorùbá làwa àṣìlú fẹ́ pé aláwọn bàbá rẹ̀ pàápàá jùlọ tí ọlọ́run fi bàbá Tinubu kẹwàá because tí ọba sí irú bàbá yẹn ọmọ Yorùbá wò la fẹ́ tì síwájú láàbì ọmọ nìkó níbẹ̀ tẹ̀mí òrí sáwọn àwọn ọmọ Yorùbá aláìmórí àwọn aláìmórí ló pọ̀ jù ẹwúrú àwọn èèyàn tí bàbá ìgbìyànjú táwọn sọ́pàá rẹ̀ nísìn tó jọ ọmọ Yorùbá tó sórí fún wọn tó ń fi bí sùn ara wọn l'Arẹ́gbẹ́ṣọlá yẹn òun lọ́rú opportunity tí Arẹ́gbẹ́ṣọlá ní lọ́dọ̀ bàbá Bọ́lá Ahmed Tinubu ọ̀pọ̀lọpọ̀ èèyàn onírú ẹ̀ ọlọ́run bá tó ní wá gan ó ní ta tó ń bá sórí fún wa tí a bá dúpẹ́ ó lóun ó ṣèkà fún wa ẹni ìsìnkú wájú òun náà àjòjò tán lòun fi wá sí bàtà bá dé ọ̀dọ̀ òun so fún irú nǹkan báyìí wọ́n tó lọ́pọ̀ tún lè tó yẹn ó ṣe kọmíṣánná níjọba bàbá ẹjọ́ jẹun ní òdìsí wọ́n bá kúrò ń bẹ̀ wọ́n tún wá gbàjọba kúrò lọ́wọ́ Oyinlọ́lá wọ́n tún gbà fún níwọ̀n tó gbọ́ ọmọ kó gíní ọmọ sọ́dọ̀ ọmọ tó state ọmọ kárẹ́ nìwọ̀ wọ́n wá gbé wá sí gómìnà lọ́sùn oṣù ọdún mẹ́jọ. 8 years. wọ́n á tún parí ọdún mẹ́jọ ń bẹ̀ yẹn. ọdún mínísítà 8 years. ọ̀sẹ̀ tó nírú ẹ̀ ọdún mẹ́jọ tó fi ṣe mínísítà ọgbà ọlá bàbá ẹ̀ náà sì ni wọn ò sínú ẹni tó yẹ kó ṣe alátakò bàbá. èèyàn níwà kéèyàn mọ̀ sẹ́ra yẹn ṣùgbọ́n èèyàn mọ̀ ọ̀rẹ́ tí orin tí ẹni yìí ti ṣe ẹni náà ti ṣe mí lórí rí ẹ̀ kí n fi bí sùn ọlọ́run ní jẹ́ kí ẹ dá sórí fún tí o fi bí sùn wa ọlọ́run ní tí wọ́n lù wá. so gbogbo ilé wọn sáré kiri tẹ̀ ń kóra ẹjọ́ yìí náà ní àbọ̀sọ̀ ọdún mẹ́jọ ọ̀gá jùlọ lọ́lọ́run tó ní wá nígbà tí báwọn ará wájú tọ̀hún náà sọdún mẹ́jọ bàbá wa Ọbásanjọ́ ọsọdún mẹ́jọ Buhari ọsọdún mẹ́jọ Bọ́lá Jonathan tí wọ́n jọ ṣe ó ṣe bí ọdún méje àbọ̀dún mẹ́fà àbà ọdún mẹ́rin náà bàbá ní òtí ọdún mẹ́rin wọ́n sì lo mẹ́rin lé wọ́n sì lo mẹ́rin lé mọ́ ọlọ́run ní bá lu Nàìjíríà jẹ́ lu Ghana náà ní bàjẹ́ ó dúpẹ́ pé ẹgbàá mi lálejò tó dáa ọlọ́run ní parí rẹ̀ gbogbo tí kálukú wa ní ẹ̀sìn gọ́ọ̀mẹ́ntì sí Nàìjíríà nílẹ̀ kan sí ebi nípa ti security wọn sí láyé Buhari làwọn kan tó ibi security yẹn ò sí wọ́n Buhari ò sí security Yorùbá làwa tí wọ́n gbà yìí ìlú wa náà sì ti ń pa wá àwọn ọ̀wádọ̀ yẹn wá pa yìí Buhari ò ní kẹ̀kẹ́ sí tó ń gbìjà àwọn kírímìnà tí ń pààyàn ni ló fi ní kan lọ parú mi. ọ̀tẹ̀ ló ń jẹ́ ló ń pè ọ́ kò sẹ́ni tí ò lórúkọ tiẹ̀ àti wípé ọmọ kì í gọ̀ títí sẹ́ẹ̀ kó gbàgbé orúkọ ara rẹ̀ ààfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ kó dọ́jà ní èmi tí ń tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo ìyẹn mọ̀ mí sí èmi náà kọ́ Ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà.